ẹ ǹlẹ́ o ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín, èyí tá a ti wò tipẹ́, èyí tá a ṣẹ̀ṣẹ̀ wò tàbí èyí tó ń bọ̀ lọ́nà. Lórí ìkànnì yìí lẹ ti máa láǹfààní láti wò ó lẹ́yìn ìtàgé. Kí wá nìyí tí mo mú wá fún yín lónìí? Adigun Danger. Let me take you back to the memory lane. Adigun Danger ní ọdún 2003. Ṣé ẹ rántí? Abẹ́nilórí bá ń gbórí mi o, abẹ́nilórí bá ń gbórí mi o. Adigun Danger. Gbogbo àwọn tó wà nínú fíìmù yẹn la lè pè ní legend. Ọlọ́run mọ̀, gbogbo wọn la lè pè ní legend. Nígbà tí mo wo Adigun Danger lórí Bàbá Otolo Film TV, mo wá wò pé àwọn star wa tí wọ́n ti dàgbà ní ìsìn, ẹ bá wo bí wọ́n ṣe rí gbà yẹn ní 2003. Ẹ jẹ́ kí n máa mú wọn wálé ọ̀kọ̀ọ̀kan ìjèjì, a lè máa sọ̀rọ̀ sí àti fi rọra létí. Ẹ kú ìkàlẹ̀. Àwọn Gen Z ò lè mẹ́ni yìí, wọn ò lè mẹ́ni tí mo gbé sójú ẹ̀ yìí láyé, ṣùgbọ́n torí tíyín mo ṣe wà ń bí, torí tíyín la ṣe ní lẹ́yìn ìtàgé. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tẹ́ ẹ wò lójú àwòrán yìí alápinni òòṣà? Ǹjẹ́ ẹ mọ̀ pé alápinni òòṣà lẹ́ wò yẹn? Ẹ lọ wo Adigun Danger lórí Bàbá Otolo Film TV, ẹ rí wọn dáadáa. Irú àwọn fíìmù yìí ó yẹ ká máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí YouTube. Nínú Adigun Danger mo tún ti rí àǹtí Lọ́lá Àdìjẹ́ àwọn lẹ́ wò yìí. Pé mi ti ẹ̀ mọ̀ ṣé láti ìgbà yẹn náà ni wọ́n ti ní wèrè lórí di àbí ọ̀sọ́gun orúkọ ní wèrè bẹ̀rẹ̀. Ìjọ tí wọ́n bá grant interview wa a béèrè lọ́wọ́ wọn. Ọdún 2003 ni wọ́n ti ṣe Adigun Danger sínú VHS nígbà yẹn. Dáàdi wa ní Pa James Bàmí Ajírébi, àwọn náà wà bẹ́ẹ̀. Nígbà tí wọ́n ṣí fìlà orí tí wọ́n ṣe dọ́kólákó lágbà yẹn, bọ̀ ní ìsìn bàbá náà ti fẹ́ máa fi rúnlẹ̀ bẹ́ẹ̀. Alright, ẹ kí n tó fi Samuel náà hàn yín, mo rí Samuel náà bẹ́ẹ̀, Samuel Ajírébi. Samuel náà ti pẹ́ ní industry o, Samuel rèé o, láti 2003 dé 2026 tí mo ń ṣe fídíò yìí. Ọjọ́ àbòkí yẹn náà ti pẹ́ nú eégún o. Táwọn náà bá wo àwọn fíìmù yìí báyìí ní ìsìn, kí ni èrò ọkàn wọn náà, kí ló bá wá sọ́kàn wọn? Mo bọ̀ ẹ kí n tó fẹ́ lòmí hàn yín náà. Yorùbá pé wọ́n ní ìgbà ló ní ìgbà ń lò. Ṣé ẹ tún rẹ́ni tí mo fi hàn yín yìí? Àjàlá Jàlíngò. Àwọn ẹni tout nínú Yorùbá movies nígbà yẹn. That was the 2023. Àmọ́ ní ìsìn bàbá ti ṣolówó náà, wọ́n ti di bàbá. Legend ni gbogbo àwọn tó wà nínú fíìmù yìí, Ọlọ́run, legend ni gbogbo wọn. Ọjọ́ kan àjóyín, ọjọ́ kan àjádò, ọjọ́ kan làkùkọ akọ lẹ́yìn ọmọkùnrin Pa Kásùmù rèé. Ó ti dẹni ilẹ̀ báyìí, kọ́lọ́run bá fi ọ̀run kẹ́ wọn, kọ́lọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Pa Kásùmù. Àwọn náà wà nù Adigun Danger. Ẹ lọ wo Adigun Danger lórí Bàbá Otolo Film TV lórí YouTube. Ẹ rí gbogbo wọn. Ẹ máa rí àwọn tí mo sọ, Ọlọ́run. Ẹ máa rẹ́rìn, ẹ kàn wò báyìí, ẹ máa rẹ́rìn ní Ọlọ́run. Àdìmẹ́rù bàbá sùwé bà mí. Àdìmẹ́rù bàbá sùwé bà mí. Àdìmẹ́rù rèé o. Babátúndé Omídínà, bàbá sùwé. Àwọn Gen Z ò lè mọ gbogbo àwọn eléyìí ṣá, ṣùgbọ́n nítorí ẹ̀ náà ni ẹ ṣe ní lẹ́yìn ìtàgé. Adigun Danger ó ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Bàbá Otolo Film TV. Fíìmù yẹn ti pẹ́ ná láti 2003, ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ wò, ẹ jẹ́ ká support bàbá, ẹ jẹ́ ká bá wọn bò wìtìwìtì, ẹ jẹ́ ká lọ wò. Màá fi link ẹ̀ sí comment section náà kẹ́ ẹ lọ wò. Nínú description mi màá fi link ẹ̀ síbẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ lọ wo Adigun Danger. Bàbá tí ò gbọ́ nǹkan kan rèé, àwọn náà ti dolóògbé báyìí, kí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ ni. Kò gbọ́ bówẹ̀ kó máa pọ́fọ́ ju yẹn lọ. Fádèyí ò ráyè. Bájínátù ni àfi kẹ́ o. Fádèyí olóró, àwọn náà wà nínú Adigun Danger. Ẹ jẹ́ ká máa lọ sórí Bàbá Otolo Film TV lórí YouTube. Ẹ máa rí Adigun Danger bẹ́ẹ̀. Gbogbo àwọn legend tó ti wá di ọ̀rọ̀bọ̀rọ̀bọ̀ ní ìsìn, ẹ máa rí wọn bí wọ́n ṣe rí lọ́dún 2003. Ẹ̀kẹ́ wọn papọ̀ bí ìrọ̀rí tálíkà. Bàbá Otolo ló sọ dialogue yẹn, ẹ̀rín pa wípé àwọn bàbá yìí ti ṣiṣẹ́ jìnnà, wọ́n ti ṣiṣẹ́ sẹ́yìn gan. Ẹ wo Adigun Danger lórí Bàbá Otolo Films TV lórí YouTube. Sinimá yẹn lágbára. The producer fúnra rẹ̀ Otolo bàbá Otolo. Ṣé rí àwọn comedian kó tó wá dípa ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní àwọn comedian tá a ní ní ìsìn. Àwọn Otolo ló rè nígbà kan tí wọ́n rú screen wa. Ìgbà ló nígbà lò, ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà lòdìrẹ́ kókó lù lọ́rẹ̀. Ṣùgbọ́n impact àwọn bàbá yìí ní theatre industry mi ò fẹ́ ká gbàgbé wọn. Ní 2000 ẹ wo àwọn bàbá yìí ló ń rè ńgbà yẹn, comedy pọ̀.
tẹ bá sì lọ wo Adigun Danger ẹ rò wípé bí fíìmù tuntun ni ṣùgbọ́n torí àwọn kámẹ́rà tó fi yà ń gbà ẹ lẹ́ fi máa mọ̀ pé no ó ti pẹ́ o. He's the producer and the director of that movie Adigun Danger. Prince Jide Kòsọ́kọ́ láti lè ní ẹ̀kẹ́ dádì ti tóbi. Prince Jide Kòsọ́kọ́ àwọn náà ṣe ọlọ́pàá nínú Adigun Danger. Ẹ máa wojú wọn bó ṣe rí gbà ẹ̀ owó dá o. Ikú ò ní pa àwọn bàbá yìí fún wa lágbára Ọlọ́run sẹ́, ikú ò ní pa wọ́n, àrùn ò ní ṣe wọ́n, nǹkan kò ní ṣe àwọn bàbá yìí fún wa. Nínú Adigun Danger àwọn náà wà ń bẹ̀. Adigun Danger ti ń ṣò lórí Baba Otolo Films TV lórí YouTube. Ẹ lọ wò ó kẹ́ ẹ tún fi yẹn rántí, ó tún máa pa yín lẹ́rìn tẹ́ ẹ bá rí gbogbo àwọn action táwọn èèyàn ń dàbò lẹ́bẹ̀, ó tún máa pa yín lẹ́rìn, ó máa mú yín rántí àwọn kankan. Ẹ lọ wò ó lénìí, ẹ lọ wò ó. Living legend ni Chief Lérè Pàímọ́ bó bá ti ń di pé ká sọ̀rọ̀ Yorùbá movie industry, living legend ni wọ́n, kò dẹ̀ ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Bàbá tí wàá dàgbà ní ìsìn kọ́lọ́run bá a lọ́ra ẹ̀mí bàbá dáadáa ní kárí wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Ìgbà yẹn bàbá náà ṣì young, bàbá ṣì wà ní Ṣàngó Òde. Ró wọn lásán àwọn ni high chief Professor Jingolo ó fẹ́ gbá bàbá pa, ó gbá bàbá pa. Mo ti wo fíìmù yìí ní ìsìn when I was in maybe JSS 3, I can't remember, JSS 3. Ṣùgbọ́n gbà tí Baba Otolo tó wá gbé sórí YouTube mo tún wá wò ẹ jẹ́ kí n tún wo fíìmù yìí kí n tún lè fi rántí àwọn kankan. Mo wò láti bẹ̀rẹ̀ títí délẹ̀ abẹ́ni lórí bá gbórí mi o. Bàbá ẹ̀dá Chief Lérè Pàímọ́ àwọn náà ṣiṣẹ́ ń bẹ̀. Ẹ jẹ́ ká lọ wo fíìmù yìí, ẹ jẹ́ ká bá wọn bò ó wìtìwìtì. Ẹ má yẹ ká wò pé fíìmù eléyìí ti pẹ́ jàre kíni. Rárá o, ẹ jẹ́ ká gbìyànjú ká lọ wò ó lórí Baba Otolo Films TV lórí YouTube. Ṣé ẹ tún mẹni tí mo fi ń hàn yín báyìí? Ẹ mọ̀ Murphy Afọlábí, àní legend ní gbogbo àwọn tó bá iṣẹ́ nínú fíìmù yìí sẹ́ẹ̀. 2003 ò mà kéré nínú ayé. Àwa tá a bá ti wà láyé ń gbà yẹn gan àádọ́ta àti gbó Adigun Danger abẹ́ni lórí bá gbórí. Ẹ máa wo Murphy Afọlábí náà. Ilẹ̀ ń jẹyàn bí ìbá ṣe yẹn ní ìsinmi. Ó yẹ ká máa sọ pé Murphy Afọlábí gan àgbà wọ́n sì rí tínrín mẹ́yẹn bí igi tó rò pa. Ẹ kí n tún mú ẹnìkan sí kó tó wá di pé a sọ àwọn tá a fẹ́ sọ. Ṣé ẹ morúkọ actor yìí? Is a talented actor and producer. Ṣé ẹ morúkọ wọn? Tẹ́ ẹ bá morúkọ ẹ máa fi sí comment section. Ṣọ́ọ̀ṣì wà láyé ni àbí wọ́n ti kú? Ẹ máa fi sí comment section. Àwọn jẹ́ sí mi ìlérò pọ́n lè mọ̀. No ẹni yóò bá kì í ṣe àwọn táyà rí ní èsì, kì í ṣe àwọn ọdún Adékọ́lá, kì í ṣe Yẹkínní Tẹ̀lẹ̀, kì í ṣe Ibrahim Chatta. Kí lorúkọ wọn? Ẹ máa fi sí comment section. Kí lorúkọ tiwọn? Ó yẹ fi sí comment section. Ṣé mo ti ń dárúkọ àwọn èèyàn fún yín látàárọ̀? Àwọn náà wà nínú Adigun Danger. Àwọn ni Professor Jingolo tó gbá bàbá ẹ̀dá bàbá Olúọlá, ó gbá àgbáwọlẹ̀ ní jẹ́rìí, àkọwọlẹ̀ ní tẹ̀kàn, ó gbà wọn. Kí lorúkọ tiwọn? Ẹ máa fi sí comment section. Orúkọ wọn gangan ni o. Ẹni tó bá gbà á gba ẹ̀bùn kékeré kan láti iléeṣẹ́ lẹ́yìn ìtàgé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Baba Otolo ẹ máa lọ sórí Otolo Films TV lórí YouTube. Ẹ ká lọ bá wọn wo Adigun Danger. Láti 2003 ni wọ́n ti ṣe sinimá yìí. Ẹ jẹ́ ká lọ padà wo àwa tá àti wò àwa ọmọ Gen Z ní ìsìn, ẹ ká padà lọ wò. Tá a bá ti wá wò tán ẹ ká padà wá sí lẹ́yìn ìtàgé ká wá fi kọ́mẹ̀ntì wá sílẹ̀. Ẹ gbọ́ ná, ṣé bí wọ́n ṣe ń kọ fíìmù nígbà yẹn ni wọ́n ṣe ń kọ ní ìsìn? Ṣé àwọn ẹ̀kọ́, àwọn dialogue, àwọn gbogbo nǹkan tó wà nínú fíìmù nígbà yẹn ṣó sì wà ń bẹ̀ ní ìsìn? Ṣé mọ́ ẹ ń ṣe nígbà yẹn náà ni wọ́n ṣe ń sìn? Lóòótọ́ nígbà yẹn kò fi bẹ́ẹ̀ sí special effect tí wọ́n ń lò, ṣe mọ̀ kò tí ì sí technology báyìí, ṣùgbọ́n àwọn ìtàn tó wà nígbà yẹn wọ́n ń lò dáadáa ní ọ̀nà tó dẹ̀ yẹ. Àmọ́ ṣé bí wọ́n ṣe ń kọ story nígbà yẹn náà ni wọ́n ń kọ story ní ìsìn? Ṣé story ìgbà yẹn àti tìsí ṣáà lè fi wéra wọn ṣá? Tá a bá rètí story ìgbà yẹn ní 10, ṣáà lè rètí tìsín tí wọ́n ń kọ yìí náà ní 10 ṣá? Ẹ ronú sí dáadáa, ẹ ronú sí. Gbogbo ẹ̀ olólùfẹ́ Baba Otolo ẹ máa lọ sí Baba Otolo Films TV lórí YouTube. Kẹ́ ẹ lọ bá wọn wo Adigun Danger. Kẹ́ ẹ lọ mọ ẹni tí wọ́n pè ní abẹ́ni lórí bá mi gbórí mi o. Kẹ́ ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kẹ́ ẹ tún lọ wo àwọn superstars wa, àwọn legend, àwọn bàbá yẹn. Gbà yẹn àwọn náà ṣì wà, ara ṣì yọ̀ǹgì gan. Tá a bá ní kí bàbá ẹ̀dá sáré ńgbà yẹn, bàbá ẹ̀dá ṣì máa sáré. Ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run lọ́ra bàbá. Ẹ wo kì í dùn kó pọ̀, kì í pọ̀ kó dùn, ṣókí náà lọ́bẹ̀ oge. Adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ lẹ́yìn ìtàgé. Orúkọ ìkànnì yìí nìyẹn, lẹ́yìn ìtàgé. Ṣé ẹ mọ̀, mo dẹ̀ máa ń sọ, mo ní tẹ́ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn ń bá ìkànnì yìí pàdé lórí YouTube, ẹ má kúrò ńbẹ̀ o, ẹ má ṣe nǹkan méjì, ẹ subscribe sí bíbà yìí náà. Ibi la ti ń sọ fún yín nípa àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde, èyí tó ti jáde tipẹ́, èyí tá a ti wò ibi la ti ń sọ fún yín. Àtúpalẹ̀ sinimá lásán là ń ṣe ń bí o.
upload content anybody o àtúpalẹ̀ tá a dẹ̀ ń ṣe rèé for educational purpose òun ni. Thank you so much.